tó bá lọ rajà lọ́wọ́ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún wọ́n ṣe máa pè é kó pàdé àwọn ọmọ ẹ mọ́ṣúárì nìyẹn. Èpè kọ́ o, èpè kọ́ o, bó ṣe máa rí nìyẹn o. You want equity must come with one hand. You want to be successful in life, jẹ́ kó bá ẹ níbi tó ti ń gbé èèyàn sókè, má jẹ́ kó bá ẹ níbi tó ti ń gbé èèyàn ṣubú. Oríṣiríṣi ìpè ló wà. Ìpè tèmi sìn kí n taṣọ, kí n talẹ̀, kí n talé, kí n dẹ̀ rí ẹni tí ìyá fẹ́ jẹ ká dúró tì, ìpè tèmi nìyẹn. Ìpè Ìyábọ̀ kó rí gbéyàwó kó túká, kó rọmọ tó lógo kó já wálẹ̀, kó rọmọ tí ò fẹ́ràn bàbá ẹ̀ kó mú má bẹ́ kó waste ẹ̀ kán gbàgbé yẹn sí mọ́ṣúárì. Ìpè Ìyábọ̀ Òjó nìyẹn. Ìpè Ìyábọ̀ Òjó ni kó wá bí wọ́n ṣe máa náwó sí station, bó ṣe máa náwó sí kóòtù. Kò ní win ní court case yẹn o. Abẹ́yìn gbọ́ rí pé Ìyábọ̀ Òjó win ní court case kankan. Ó mọ̀ initially pé òun ò ní kéèsì, but nítorí pé aims and objective Ìyábọ̀ Òjó ni pé jẹ́ n bá waste owó ẹ̀, bóyá tí n bá waste owó ẹ̀ ó máa kán fún. Ìpè kan nìyẹn. So gbogbo ìṣẹ̀dá tó bá gbé ìpolówó fún Ìyábọ̀ Òjó, tó gbé ìpolówó fẹ́ Sábọ̀dù, tó gbé ìpolówó fún àwọn tó ń ba ayé èèyàn jẹ́, gbogbo aburú tó ń ṣe yẹn ó ń bọ̀ wá sórí ẹ̀, ó ń bọ̀ wá sórí ọmọ ẹ̀, ó ń bọ̀ wá sórí gbogbo ẹ̀yin tẹ́ bá patronize wọn. Even face ki even case fi VDM. You don't understand? Ẹ mọ ìwà tó ń hù. Ṣé Ìyábọ̀ Òjó tó wá padà di ambassador àwọn oní costume Dọ̀tún tró mi, ẹ mú fún mi, ẹ mú fún èmi ò gbà pé èèyàn tró mi, ṣé bí kò tí dárúkọ mi bó fẹ́ ṣẹ̀sín ni kí ni tèmi. Bí Ìyábọ̀ Òjó ṣe máa ń kó gbogbo wọn jọ nìyẹn láti fi ṣẹ̀sín. Dọ̀tún tró mi, ṣé ó dárúkọ mi? Tí ò bá dárúkọ mi ẹ gbójú, ẹni tó bá dárúkọ mi ni máa wá fún. Am I communicating? Ẹni tó bá ti dárúkọ mi ni máa ṣe kíni ni máa wá fún. Ẹ já gbọ́ nǹkan tó sọ, mo gbọ́. Ó fẹ́ gba owó mi pa ni. Èlò lórí burúkú ní onílé mi rẹ́ǹtì. Ilé tó post sórí page ẹ̀. Ilé onílé ni o. Mo bá landlord yẹn sọ̀rọ̀ lánàá. Ilé onílé. Ó wá lọ máàjì ilé tó post shortlet náà fi lé yẹn ṣe o. Ó wá máàjì ẹ̀ papọ̀ pẹ̀lú ilé tán ti fáńkọ̀fù gbé jáde. Ó ṣà ń sorun wájú pọ̀ mọ́ tẹ́ papọ̀. Ó ṣà manipulate gbogbo ẹ̀. Ìyábọ̀ Òjó wà ní boys quarter níbi tọ́lọ́ ń reduce ẹ̀ sí. Guys, mo fẹ́ ṣe short meeting right now. A máa play video yìí tán, but hold on, mo gbọ́. Kí ló dé? Kò ní kọ́bọ̀, ebi ń pa wèrè. Ilé onílé ni. I know the person spoke to me yesterday. One of any shortlet ni pé ṣé àrí pé shortlet làwọn. Ẹ má jẹ́ kílé ni wọ́n náà mọ̀ bóyá ní access síbẹ̀. Ṣé jẹ gbèsè yìí? Tẹ́lẹ̀ wọ́n bó ṣe ń lọ. Ṣé ń gbọ́? Ẹ máa gbọ́. Tẹ́lẹ̀ mọ bó ṣe ń lọ. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Kò sí donation níbi kankan. Ṣé gbọ́? Kò sí donation mọ́. Yes, Airbnb, yes. Eleanor Nadi said, I have stayed in that house before. It's on Airbnb, yes. The person told me. It's Airbnb. Ṣé gbọ́? Ìyábọ̀ Òjó fúnra ẹ̀ confirm fún pé kí ni kò sí donation. Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó sọ nípa òṣèrébìnrin Ìyábọ̀ Òjó èyí tí ó ti ń bá fa wàhálà láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn nínú fídíò tí ẹsẹ̀ wò tán yìí. Ẹ ti gbọ́ àwọn ẹ̀sùn èyí tí ó tún fi kan arábìnrin yìí báyìí o. Ó ti rí kò sí donation. Ẹ jẹ́ ká lọ sí orí fídíò eléyìí. A fẹ́ wọṣẹ́ akọgun àti Ìyábọ̀ báyìí.